ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n nígbà míì tí a bá bá ọgbọ́n bẹ̀ a máa dùnyàn lọ́pọ̀lọpọ̀. Ologundudu ẹ máa ronú kẹ́ tó máa hùwà, ẹ máa rò dáadáa kẹ́ tó máa sọ̀rọ̀. ọ̀rọ̀ Kunle Ologundudu bàbá tó yẹ ká bá ní ibi ọgbọ́n, bàbá tó yẹ ká bá làákàyè lọ́dọ̀ ẹ̀, bàbá tó yẹ ká lọ máa gba ìmọ̀ lọ́wọ́ ẹ̀, bàbá tó yẹ kéèyàn mú ní mẹ́ńtọ̀ tó wá jẹ́ pé àwọn ni à ń bá níbi nǹkan tí ó dáa. ẹ̀yin náà wà nínú àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ṣáà ń kéwì ńgbà yẹn, ṣé ká sọ pé ewì tẹ́ ń ké ńgbà yẹn kò sàn yín mọ́, ewì tẹ́ ń ké ńgbà yẹn kò gbè yín mọ́, ṣé nínú ewì tẹ́ ké ńgbà yẹn ṣé kò yọ nǹkan kan lẹ̀ fún yín ni. Kunle Ologundudu bàbá wọn tí iṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣe tí ò bá pé yín ẹ lọ wáṣẹ́ mi ṣe, ẹ má fi ọ̀sán ọgàn sọ̀rọ̀ yín di blọ́gà. sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó bá mọ̀ ọ́ gbọ́. Mo máa ń pa òwe kan tí mo gbọ́ lẹ́nu bàbá mi dáadáa kọ́lọ́hún bá mi fọ̀rùn kẹ́ wọn. Wọ́n á ní òkúta bá sọ síwájú bó pẹ́ bóyá a máa padà bá. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀ yín pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa subscribe kẹ́sì máa tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán míì tí ó máa jáde. Ojú tí ẹ fún wò wá kò ní fọ́, etí tí ẹ fún gbọ́ wá kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa ẹ ti mọ ìkànnì Òkodoro Yorùbá wípé tí a ò bá rí tàbí tí a ò bá gbọ́ a ò ní wá sọ ọ̀rọ̀ lé lórí. Fọ́nrán kan ni mo rí ní àárín ọ̀sẹ̀ yìí, òun ló jẹ́ kí n wá sọ̀rọ̀. Fọ́nrán náà ti tó bí ọjọ́ bíi 3 sí 4 sẹ́yìn, ṣùgbọ́n tí n bá sọ̀rọ̀ lé lórí àwọn kan lè máa rò pé bóyá à ń fi òkìní kan lẹ̀, à ń fi ẹ̀tẹ́ lẹ̀, à ń palàpalàpà, a ò lè sọ tọ̀rọ̀, ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ ọ́ nítorí pé olótìtọ́ ènìyàn ó gbọ́dọ̀ máa rí ẹni tó máa tẹ̀lé. Fọ́nrán tí mo rí ni eléyìí. Kí n tó sọ̀rọ̀ nípa ẹni tí ó ṣe fọ́nrán yẹn, kí n tó fi fọ́nrán yẹn síta, mo kọ́ fẹ́ sọ àwọn nǹkan kan. Àwọn nǹkan kan wà tí ọmọdé bá ṣe wọ́n á sọ yìí pé ọmọdé ló ń ṣe ẹ́, ṣùgbọ́n tí àgbàlagbà bá wá ṣe kí ló máa sọ pé ó ń ṣe àgbàlagbà yẹn? Ṣé wọ́n fẹ́ sọ pé àgbà ń ṣe ẹ́ ni, tàbí kó sọ pé ọjọ́ orí ti ń dà láàmú lẹ́ni tí ọjọ́ orí ò tí ń mú, lẹ́ni tí ò tí wọ 70, 80, 90 tábà sọ wípé ọjọ́ orí ni ó ń dà láàmú. Àwọn nǹkan tó yẹ kí a fọmọdé ṣe tí a ò bá fi ọmọdé ṣe, tá a bá fẹ́ ṣe lágbàlagbà á mú wá lómi díẹ̀, á jẹ́ kí a kan àbùkù torí pé ìgbà tó yẹ ká ṣe tó yẹ kó níyì a ò ṣe ń gbà yẹn, ìgbà tá a fẹ́ máa ṣe yẹn ó ti bọ́ sọ́wọ́ ẹ̀yìn. Ṣé ẹ rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó mú ìbànújẹ́ kún ọkàn mi púpọ̀ torí pé ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n nígbà míì tí a bá bá ọgbọ́n bẹ̀ a máa dùnyàn lọ́pọ̀lọpọ̀. Ẹni tí mo lè fẹ́ sọ̀rọ̀ nípa yìí ó dá mi lójú pé ó ní ọmọ, ó ní ẹbí, ó ní ọmọ tó lè máa pè é pé dáàdì mi nǹkan tẹ́ ń ṣe yìí kò dáa o, grandpa nǹkan tẹ́ ń ṣe yìí ó kù díẹ̀ káàtó. Kọ́lọ́run jẹ́ dáríjì wá. Ó kú lè jẹ́ pé àwọn ọmọ wọn ń pè wọ́n ṣàkíyèsí, ṣùgbọ́n kó jẹ́ pé àwọn ni wọ́n fẹ́ ya àlétí ní apá. Ọmọdé ló máa ń ṣe èèyàn, àgbàlagbà ò kì í máa ń ṣe. Àgbàlagbà tó bá fẹ́ máa hùwà láwùjọ, àgbàlagbà tó bá fẹ́ máa sọ̀rọ̀ láwùjọ, tó bá fẹ́ fi ìpìlẹ̀ rere lélẹ̀, tó bá fẹ́ fi ìpàṣẹ rere lélẹ̀, ó gbọ́dọ̀ máa hùwà nítorí pé ayé tá a wà yìí nísìnyí ayé social media ni.
ayé social media la wà, tó o bá ti sọ nǹkan tí ò yẹ kó o sọ, tó o bá ti hùwà tí ò yẹ kó o hù, wàá gbóòórùn ààrẹ tí ò sí nǹkankan tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀. kí ló dé tó jẹ́ pé àgbà tí a máa wò pé àgbà yìí onílàákàyè ni, at the end of the day ká wá rí i pé kò ní làákàyè. torí ẹ̀ làwọn kan ṣe máa ń pòwe pé kórí gbórí gbẹ̀ngbẹ̀ kọ́ ní kí ọgbọ́n kó wà nú ẹ̀. ìyẹn lè jẹ́ gbóngbó bí àgbọ̀n báyìí kó wá jẹ́ pé kìkì làákàyè ni. kí ni nǹkan tí mo fẹ́ sọ ni wípé ọ̀rọ̀ Kúnlé Ológundúdú, bàbá tó yẹ ká bá ní ibi ọgbọ́n, bàbá tó yẹ ká bá làákàyè lọ́dọ̀ ẹ̀, bàbá tó yẹ ká lọ máa gba ìmọ̀ lọ́wọ́ ẹ̀, bàbá tó yẹ kéèyàn mú ní mẹ́ńtọ̀, tó wá jẹ́ pé àwọn ni à ń bá níbi nǹkan tí ó dáa. òun mo sọ wípé nǹkan tó bá yẹ kéèyàn ti ṣe sẹ́yìn, tó bá ṣe fẹ́ ṣe ní ìsìn, ó máa fẹ́ mu lómi, ó máa fẹ́ dà láàmú. bàbá Ológundúdú, gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí kò dáa, àwọn ọba tẹ́ ń sọ̀rọ̀ sí yìí kò dáa, àwọn àgbàlagbà tẹ́ ń sọ̀rọ̀ sí yìí kò dáa. ṣé ẹ rí àwọn èèyàn wa, wọn kì í máa ń ronú kí wọ́n tó hùwà. náà lẹ́sìn ẹ sọ̀rọ̀ sí Aláàfin Ọ̀yọ́, ẹni Aláàfin Ọ̀yọ́ ń bá Ọọ̀ni of Ifẹ̀ drag number 1, Ọọ̀ni of Ifẹ̀ ń bá Aláàfin Ọ̀yọ́ drag number 1, good. ọba làwọn méjèèjì, ẹ̀yin náà wà nínú àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ ṣáà ń kéwì ń gbà yẹn. ṣé ká sọ pé ewì tẹ́ ń ké ń gbà yẹn kò sàn yín mọ́? ewì tẹ́ ń ké ń gbà yẹn kò gbè yín mọ́? ṣé nínú ewì tẹ́ ké ń gbà yẹn ṣé kò yọ nǹkan kan lẹ̀ fún yín ni? tó jẹ́ pé ẹ wá fẹ́ di blogger ọ̀sán gan, blogger ọ̀sán gan tẹ́ wá dì í, ó wá fẹ́ máa kábùkù báyìí Kúnlé Ológundúdú. bàbá wa Kúnlé Ológundúdú, bàbá wa tìkìtì ẹ̀ ní ọ̀hún ṣe bàbá tọ̀dọ̀ mi, bàbá ọmọ yín tẹ́ ẹ bí, òun lẹ́yìn Kúnlé Ológundúdú, torí pé bàbá mi ò gbọ́dọ̀ máa hùwà báyìí. bàbá gidi ló máa bímọ gidi, bàbá tí ó bá jẹ́ gidi kò lè bímọ gidi. bàbá gidi, bàbá ayé ló bí èmi Òkodoro Yorùbá. torí náà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó bá jẹ́ bàbá gidi, ó máa jẹ́ bàbá tiwa. àgbààgbà ilẹ̀ Yorùbá tí ó bá jẹ́ bàbá gidi, á jẹ́ bàbá tiwọn. ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. ẹ gbọ́ òwe Yorùbá ní wúndíá tó bá yẹ kó ṣe sisi lásìkò tó bá ṣe é, ó máa pẹ́ńlí ọkọ. ṣùgbọ́n wúndíá tí ò ṣe sisi, tó jẹ́ pé àsìkò tó yẹ kó ṣe sisi ló lọ gbé oyún, tó bá náà fẹ́ ṣe sisi yẹn lé ọkọ, ìwà yẹn ló máa gbé padà sílé bàbá ẹ̀. gbogbo ìwà tẹ́ ẹ wù láyé ìgbà yẹn, tẹ́ ẹ ti tẹ́ láyé ìgbà yẹn, ẹ tẹ́ dúró náà. ṣé gbogbo ìgbà tí ẹ fi ń kéwì yẹn ẹ fi sí platform kọ̀ọ̀kan ni? tó jẹ́ pé bóyá irú àsìkò tí gbogbo ẹ̀ wá dá páropáro yìí, ẹ lè máa rí platform yẹn, tọ́rọ́ kọ́bọ̀tọ̀ bá ń fún yín, ẹ ṣáà máa gbà. tóṣù bá parí, tó bá pé $100 wọ́n á fún yín. tó wá jẹ́ pé ẹ wá fẹ́ di blogger sọ̀rọ̀ gan, ẹ wá ń wo aṣọ ẹ̀tẹ́ káàkiri, ẹ ń sọ nǹkan tí ojú yín kò tó. ẹni nígbà tí Aláàfin, àwọn ọba lọ́ba tó wá ṣe mítìn nílùú Èkó, ẹni Aláàfin sọ yìí pé àwọn tó tẹ̀lé Aláàfin sọ yìí pé nígbà tó pé Ọọ̀ni of Ifẹ̀ sókè gẹ́gẹ́ bí olórí ọba ilẹ̀ Yorùbá, àwọn tó wá tẹ̀lé yín wá ní, àwọn tó wá tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ wá sọ fún Aláàfin Ọ̀yọ́ pé kó lọ sókè yẹn, kó jẹ́ kíní kan nígbà tí ojú wa ò fọ́ tọpọlọ bá tẹ ẹ yòrò, ṣèbójú ò fọ́. Aláàfin jókòó báyìí, ẹnìkan jókòó láàrin, ọba kan jókòó láàrin, Ọọ̀ni of Ifẹ̀ jókòó báyìí. ẹ̀ ń sọ yìí pé àga tó ga jù lọ òun ló gbé Ọọ̀ni of Ifẹ̀ sí. Ọọ̀ni of Ifẹ̀ ọba wa ni, tí controversy bá wà láàrin Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́, ọmọ kóòtù òjìrè lọ́wọ́ méjèèjì, ọmọ Odùduwà lọ́wọ́ méjèèjì. tó bá máa yanjú ẹ̀, ṣé ńgbà tó bá yanjú ọ̀rọ̀ tiwọn tán, ṣé wọ́n máa yanjú ọ̀rọ̀ tìyín mọ́? sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó bá mọ̀ ọ́ gbọ́. mo máa ń pa òwe kan tí mo gbọ́ lẹ́nu bàbá mi dáadáa, kọ́lọ́hún bá mi fọ̀run kẹ́ wọn.
wọ́n á ní òkúta bá sọ síwájú bó pẹ́ bóyá a máa padà bá. Gbogbo àwọn ewì tẹ́ ké ń gbà yẹn, gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ń gbà yẹn, gbogbo ìwà tẹ́ wù ń gbà yẹn, òun la fẹ́ máa dá padà fún yín báyìí tí ò sí nǹkan kan tẹ́ lè ṣe sí i. Ṣebí torí pé àwọn ológun ti kúrò níjọba, alágbádá ló wà ń bẹ̀ torí ẹ̀ lẹ ṣe wà. Náà listen, alágbádá tó wà ń bẹ̀ yẹn, gbogbo ìwà tẹ́ ń wù ń gbà yẹn, gbogbo orin ewì tẹ́ máa ń kọ́ ń gbà yẹn, kí ló dé tẹ́ lè máa kọ́ nísìnyí tí ó bá jẹ́ pé ṣe lọ́ máa láti yín mọ́ gbága? Kí ló dé tẹ́ máa sọ sí tó bá jẹ́ pé ṣe lọ́ máa láyé mọ́ kirikiri? Kí ló dé tẹ́ lè sọ sí tó bá láyé má gòdì? Ẹ bàbá ọmọ tẹ́ bí Ológundúdú, ẹ máa ronú kẹ́ tó máa hùwà, ẹ máa rò dáadáa kẹ́ tó máa sọ̀rọ̀. Ẹ wàhálà tẹ́ dálẹ̀ láàrin àwọn ọba yìí, wàhálà tẹ́ dálẹ̀ láàrin àwọn àgbààgbà yìí, ó ti tó. Ẹ pera yín, ẹ̀yin náà ẹ pera yín jókòó, ṣé nǹkan tí mò ń ṣe ìṣó dáa? Lórí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe nísìnyí, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí nísìnyí, ṣé àwọn ọmọ yín lè ra àǹfààní kan nílùú Ọ̀yọ́? Àwọn nǹkan tẹ́ ẹ sọ nísìnyí, ṣé ọmọ yín lè ra àǹfààní kankan nílùú Ìwó? Àwọn nǹkan tẹ́ ẹ ṣe nísìnyí, ṣé ọmọ yín kankan lè ra àǹfààní nílùú Ọ̀ṣun? Àwọn nǹkan tẹ́ ẹ ṣe nísìnyí, ṣé ọmọ yín kankan lè ra àǹfààní nípínlẹ̀ Ògùn ní Abẹ́òkúta lẹ́gbàá wá ń bí? Nítorí pé wọ́n ti mọ̀ rí pé nǹkan tí èèyàn bá gbìn ló máa ká. Ẹ ti gbin dóngóyárò, ewé kí ló máa yọ? Ewé dóngóyárò. Ìwà tó bá wà lára yín ló máa wà lára ọmọ yín. Ẹ má fi ìwà yín bà tàwọn ọmọ yín jẹ́, ẹ má fi ìwà yín bà orúkọ yín jẹ́. Àdẹ̀wà mọ̀ bóyá ti ń plan láti lọ yí orúkọ padà. Kọ́ ọmọ yín náà lè yí orúkọ padà kẹ́yìn máa dá lo Ológundúdú. Ṣùgbọ́n àwọn ọmọ yín bóyá máa láyé padà sí TIJU tàbí Bákàrè tàbí Líàdí tàbí Fádìrán. Torí náà gbogbo ìwà tí yẹn bá máa wù pátápátá kó máa rò. Kúnlé Ológundúdú bàbá wọn. Tí iṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣe tí ò bá pé yín, ẹ lọ wáṣẹ́ mi ṣe. Ẹ má fi ọ̀sán ọgàn sọ̀rọ̀ yín di blọ́gà tí ó wúlò, blọ́gà tí ò nítumọ̀, blọ́gà sọ̀rọ̀ mọ́ṣáàṣì. Tó bá jẹ́ pé ọmọdé ló ń ṣe nísìnyí, tó bá jẹ́ pé olúwa ló ń ṣe, tó bá pè wá pé ká wá, tó bá dọ̀bálẹ̀ síwájú àwọn ọba tàbí iwájú ìjòyè, tó bá sọ pé ẹ gbà mí o, ọmọdé ló ń ṣe mí o, ẹ má bínú o, tá a bá fọwọ́ ọwọ́ ọ̀tún bọ́mọ wí o, àfi tó sì fàmọ́ra, mo gbà pé mo ṣe, mo jẹ̀bi, mi ì mọ̀ pé kò dáa ni. Wọ́n á sọ pé ọmọdé ló ń ṣe nìyẹn. Ṣùgbọ́n ní ìsìn kí ló máa sọ pé ó ń ṣẹ̀yìn Ológundúdú? Pẹ̀lú ìwà tẹ́ ń wù yìí, ṣé ìwà tẹ́ ń wù yìí ṣó bá a mu? Ṣé wọ́n lè tọ́ka sí i pé ọmọ kóòtù òjìrè ni? Ṣé wọ́n lè tọ́ka sí i pé ọmọ Odùduwà ni? Ṣé wọ́n lè tọ́ka sí pé ọmọ Ọ̀rànmíyàn ni? Ṣé wọ́n lè tọ́ka sí pé ọmọ Ṣàngó ni? Àbí ẹ kì í ṣe ọmọ kóòtù òjìrè mọ́, ṣọmọ Fúlàní nìyí ni? Àbọ̀mọ tífì, àbọ̀mọ bòrò, àbọ̀mọ gàrà, àbí ọmọ eégún? Òun la fẹ́ pè ń ṣe bọ́mọ Yorùbá ní. Kí ló dé tẹ́ ń fọwọ́ sí júwe lé bàbá yín? Kí ló dé tẹ́ ọmọ onílé gíláàsì ní tẹ́ wá lọ ṣeré òkò? Nígbà tẹ́ wá sọ̀kò nísìnyí, àwọn ọmọ kéékèèké wá sọ̀kò lu gíláàsì yẹn tẹ́ wá ń fọ́ báyìí. Báwo lẹ ṣe fẹ́ to gíláàsì tó ń fọ́ padà báyìí? Ológundúdú tẹ́ ń sọ̀rọ̀ sí àwọn ọba, ẹ̀ ń sọ̀rọ̀ sí Aláàfin Ọ̀yọ́. Ìjà wà láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀nìrìṣà, fine. Tí ẹ bá lè parí ẹ má dákun. Nǹkan táwọn àgbàlagbà máa ń sọ nìyẹn, téèyàn bá lè parí ìjà, èèyàn kì í dákun jà. Bàbá Ológundúdú, ṣé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ṣó bójú mu? Ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáláyé, Ológundúdú ni mò ń báwí lọ́wọ́ báyìí, nítorí pé àwọn ọ̀rọ̀ tó sọ nípa bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọba Hakeem Ọ̀wùadé ó kù díẹ̀ káàtó. Àgbàlagbà lápò wọn láàrin ìlú, àgbàlagbà lápò wọn nílẹ̀ Yorùbá. Àwọn tó yẹ ká máa fi ṣe sáǹpù gidi, àwọn tó yẹ ká lọ máa gbámọ̀ràn lọ́dọ̀ wọn, àwa àbámọ́. Kí ló dé tó jẹ́ pé ibi tó yẹ ká ti bọ́gbọ́n, a kì í bọ́gbọ́n náà? Kí ló dé tó yẹ pé ibi tó yẹ ká ti bọ́gbọ́n, a kì í bọ́gbọ́n? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí. Àbí ègún kan,
èpè kan ló ń jà wá nílẹ̀ Yorùbá ni nítorí pé gbogbo nǹkan tá à ń ṣe nílẹ̀ Yorùbá yìí àwọn Ìgbò kì í ṣe báyìí, àwọn Haúsá wọn kì í ṣe báyìí, àwọn Tífì wọn kì í ṣe báyìí, àwọn Bòròró wọn kì í ṣe báyìí, àwọn Ọ̀gárá wọn kì í ṣe báyìí. Kí ló dé pé àwa Yorùbá ara wa lájọ ń ṣe àbájọ tó sọ pé ọmọ ọ̀nà là ń rán sí náà tó wá tọ́ sí yín bàbá wa Ológundúdú kò tọ́ sí yín. Ẹ lọ ṣe àtúnṣe, ẹ pera yín jókòó, ẹ̀dọ̀ àti òróró yín ẹ pé méjèèjì jókòó. Ẹ̀dọ̀ mi ṣe nǹkan tí mò ń ṣe ìṣó dà, òróró mi ṣe nǹkan tí mò ń ṣe ìṣó dà. Àwa ṣe lè ṣe, ọmọdé làwà, àgbàlagbà tọ̀dọ̀ yìí tó wá jẹ́ tá máa ní àgbàlagbà ń ṣe èèyàn ni. Ẹ gbóòwe tí àwọn àgbàlagbà máa ń pa, wọ́n ní tí màálù ò bá tijú ẹni láti dání mọ́lẹ̀, àwa náà ní tijú màálù láti sọ ní sọ̀ǹda. Ẹ̀yin ẹ ò tijú ọba Ọ̀yọ́ Aláàfin, àwa náà ní tijú yín láti sọ yín ní gbòǹgbò. Tó bá ṣe nǹkan tí ò dáa a máa sọ, ṣùgbọ́n ẹ má sọ nǹkan tójú yín ò tó. Ibi ńlá wo ló gbé Ọ̀nìrìṣà sí tí wọ́n gbé Aláàfin Ọ̀yọ́ síbẹ̀? Láti ilẹ̀ mọ́lẹ̀ látayébáyé láti mọ̀ rí pé tá bá lọ sóde tá bá lọ síbi ìpàdé àwọn kan máa wà lókè àwọn kan máa wà sálẹ̀, gbogbo wo lè wà ní àìtẹ́bù. Àbẹ̀ ti gbọ́ rí kan ní gbogbo èèyàn wà ní kíláàsì ọ̀ṣẹ̀ sáàmù gbogbo wọn pátápátá fọ́ọ̀sì lọ ṣe. Ẹ̀yin gangan ẹ fi làákàyè sórí ọ̀rọ̀ yẹn. Ṣé ẹ ti gbọ́ rí pọ́ sọ pé gbogbo kíláàsì pátápátá fọ́ọ̀sì lọ ṣe, kò sí fọ́ọ̀sì, kò sí sẹ́kọ́ndù, kò sí tọ́ọ̀dù, kò sí fọ́ọ̀sì títí di ẹni tó máa rúpò. Bẹ́ẹ̀ náà ni ipò àwọn lọ́balọ́ba yìí, a máa rí nọmba 1, a máa rí nọmba 2, a máa rí nọmba 3. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé ẹ̀yin Kúnlé Ológundúdú yìí, ẹ̀yin tẹ́ jẹ́ Ológundúdú yìí tó yẹ kó jẹ́ kẹ́ ẹ̀ já síwájú tẹ́ máa lọ máa bọ́ wọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ṣé bẹ́ẹ̀ ṣe máa wo Ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́ lélẹ́yìí tí ẹni bá wọn parí aáwọ̀ tó wà láàrin wọn? Ẹ má jẹ́ kí aáwọ̀ ìkó wà bẹ́ẹ̀. Ẹ ò wá síbẹ̀ láti lè máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn pé ẹ̀yin bàbá wa kábíyèsí o, kádé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀. Ẹ ò sí láàrin àwọn tó máa lọ bọ́ wọn àgbààgbà. Ẹ jẹ́ ká parí ìjà wọn ọba yìí. Nígbà tí bàbá wa Ọ̀nìrìṣà ẹni tán Gúúsì tọ́dórí àpèrè, wọ́n lọ ṣe àtúnṣe láàrin Ọ̀nìrìṣà àná àti Aláàfin àná nígbà tí Aláàfin àná ṣì wà láyé, nígbà tí bàbá wa Ògúnwùsì tọ́dórí àpèrè. Ìrẹ́pọ̀ tó dán mọ́rán wà láàrin Aláàfin àná àti Ọ̀nìrìṣà òní títí wọ́n fi papòdà. Ká tẹ̀ sọ pé kò sí ìrẹ́pọ̀ láàrin Ọ̀nìrìṣà àná àti Aláàfin àná, ṣùgbọ́n k'Aláàfin àná tó wàjà lórí àpèrè, Ọ̀nìrìṣà òní lọ ṣe àtúnṣe ipe nǹkan tí ó wà láàrin ẹ̀yin àti bàbá wa yẹn o tẹ́ ẹ fi ń jà o táwọ̀ fi wà o, bàbá mi Aláàfin Ọ̀yọ́ ẹ jẹ́ kó parí. Inú Aláàfin Ọ̀yọ́ dùn, wọ́n dì mọ́ Ọ̀nìrìṣà. Àwọn àgbà nìyẹn, àwọn àgbà tí ò bà nǹkan jẹ́ nìyẹn. Ẹ̀yin náà ó yẹ kẹ́ wà láàrin àgbà tí ò gbọ́dọ̀ balẹ̀ Yorùbá jẹ́. Ológundúdú ẹ̀yin lẹ wá máa dégò dúdú sójú lẹ́sọ̀rọ̀ ayé di blọ́gà ọ̀sán gan. ṣé orin iṣẹ́ ewì tẹ́ ṣe ń gbà yẹn ṣé kò sàn yín ni? ṣé ẹ ò ṣiṣẹ́ lẹ̀, ẹ ò pọnmi lẹ́dọ̀ǹgbẹ̀ ni tó jẹ́ pé ẹ wá sọ̀rọ̀ ayé di gbà kólẹ̀ lórí social media? àgọ́ tó yẹ kẹ́ ẹ ti fọmọdé ṣe, kẹ́ ẹ ti níyì ní díẹ̀, ẹ wá ń fàgbàlagbà ṣe, ẹ wá ń kábùkù. náà nísìnyí tọ́wọ́n ọmọ Ọ̀yọ́ bá wá jáde nísìnyí, náà nísìnyí táwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn ọmọ Ilé-Ifẹ̀ tó bá jáde nísìnyí, tẹ́ bá lọ títí kó bá sọ̀kòlù yín, kó sọ̀kòlù yín, kó ṣe gbogbo nǹkan tí ó dá sí yín. ṣé kí lẹ fẹ́ sọ pé ó ṣẹlẹ̀? ṣé fẹ́ sọ pé ọmọdé rí yín fè ní? àfẹ́fẹ́ sọ pé ọmọdé ó yẹ̀yẹ́ yín ta nítorí pé ẹ̀yin ti yẹ̀yẹ́ ọba wọn. nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yóò dá Ológundúdú o. tí ẹ ò bá rẹ́ni sọ fún yín, àwa máa sọ fún yín. ohun burúkú gbà òun lẹ ń ṣe. ẹni tó bá dẹ̀ níbi, ẹni tó bá níran kì í ṣe bẹ́ẹ̀ ṣe yìí. Ológundúdú ẹni tó níbi, ẹni tó níran kì í ṣe bẹ́ẹ̀ ṣe yìí.
ẹni tó níbi ẹni tó níran kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí àgbáre àgbà gidi kì í wúwà báyìí. ẹ gbọ́ nǹkan tó wọn àgbàlagbà sọ ni wọ́n ní àgbàlagbà kì í ṣeré kí ló báyìí wà kí ló sùn yín débi rẹ́dẹ̀rẹ́dẹ́ tẹ́ ṣe yìí. a ò gbọ́dọ̀ má sọ fún yín torí pé òkodoro Yorùbá tẹlifíṣàn òkodoro kìkì òótọ́ làgbédání a ò rẹ ní gbowó fún wa láti lè máa sọ wípé mo sponsor yín lọ fèsì ẹnìkan tó bá dọ̀là nísìnyí t'Aláàfin Ọ̀yọ́ bá sọ̀rọ̀ kan tí ó tọ́ àfàyà wọn tó bá dọ̀là nísìnyí tọ́ni ìrìṣà bá ṣe nǹkan tí ò dáa àbáwọ̀ sọ pé nǹkan tẹ́ ẹ ṣe yìí kò dáa. a ò lè bẹ̀rù èèyàn títí káwá ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́n ọba kò ṣeé ṣe ayé tàwa ilé sìn ayé ti da ayé ọ̀làjú ayé ti da ayé kólùjára social media láwà ẹ gbàgbé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe kọjá yẹn ẹ ò ṣe dánwò nísìnyí tí ó bá ní mú yín lómi gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ń gbà yẹn náà torí pé ẹjọ́ ọmọ Yorùbá wọ́n ń fọlá yẹn wò wọ́n ń fọlá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ṣe dáadáa wọ́n ń fọlá ẹ̀wò yìí ni nígbà tí ó bá wá dọ̀là tán lè sìn àwọn ọmọ yín ọlákẹ́lẹ́ fẹ́ fún wọn ṣé ọlọ́run fẹ́ sọ pé ọlá pé bàbá ẹ ṣe dáadáa láàrin àwọn ọba nílùú ọ̀fẹ́ ọjọ́ fẹ́ sọ pé nítorí pé bàbá ẹ ń bú àwọn èèyàn láàrin ìlú tó bá ti ṣẹ̀kan dáríjì ẹ̀. torí náà bàbá wa Kunle Ologundudu nǹkan tí ò bá tọ́ nǹkan tí ò bá yẹ kéèyàn ṣe tó bá ṣe àárí yẹ̀yẹ̀ ń bẹ o àárí fìtínà ń bẹ o ó bẹ́tà kẹ́ ẹ lọ ṣe àtúnṣe tẹ́ ẹ bá rí nǹkan tẹ́ ẹ fẹ́ póòstì sí social media ẹlẹ́wọ̀n ẹbí kan jókòó sí ẹ̀yin èèyàn wa ẹ gbọ́ nǹkan tí ó mú mi wá sọ̀rọ̀ yẹn fọ́nrán yẹn náà rí ẹ gbọ́. báwo ni. ẹ pẹ̀lẹ́ o. dáàdì ìjẹ́ wà wí ẹ̀ pé àwọn ọba wọn lọ ṣe ìpàdé lọ́balọ́ba ní àná. lẹ́kọ̀ọ́ àbí lẹ́kọ̀ọ́ ẹ bẹ́ẹ̀ ni lẹ́kọ̀ọ́ lánàá. a gbọ́ mi ò wá mọ̀ bóyá àwọn ará Ọ̀yọ́ gbọ́ o mi ò mọ̀ bóyá àwọn ará Ìwó náà bóyá wọ́n wà wíà wọ́n bá dẹ̀ gbọ́ Aláròyé làwà àá jẹ́ kán mọ̀ bí bó ṣe lọ. I was in Lagos so mo dẹ̀ gbọ́ mo dẹ̀ lọ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ inú mi dùn wípé kálukú mọ wéètì ẹ̀ àtàláàfin àtolúwo kálukú mọ kíláàsì tí wọ́n bìlọ́ǹgì sí torí àwọn ò lè ṣe ká má mẹ́nu bà á ọ̀ǹtì tí wọ́n bá forí fó lórí látó máa sinmi láti máa fi àkàwé han àwọn èèyàn wa. nígbà tí wọ́n débẹ̀ yẹn lánàá ṣe bí wọ́n ti àréǹjì àga síbẹ̀ wọ́n dẹ̀ pé Ọọ̀ni pé kó máa bọ̀ lórí àpèrè ńlá àga tó ga jù lọ ńbẹ̀ gẹ́gẹ́ bí alága gbogbo ọba ó lọ síbẹ̀. brọ́dà mi ti ń jẹ́ Ọwádé àwọn náà dẹ̀ lọ jókòó sí ibi tí wọ́n kọ orúkọ wọn sí láàrin àwọn Mọ́lá Àtẹ̀mẹsẹ̀ àtàwọn tí wọ́n jọ wà ńbẹ̀ wọ́n dẹ̀ jókòó síbẹ̀ but mo wá gbọ́ pé nìkan náà tó tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ wá allegedly ni o mi ò sínú họ́ọ̀lù tá a mú wa o wọ́n wá sọ fọ́láàfin pé kó yarí fún wọn kó lọ sórí òkè yẹn kó lọ jókòó sága tó wà lẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni because Ọọ̀ni number 1 o number 2 ìwọ gan number 1 Ọọ̀ni number 2 lóyún Aláàfin wa ní kò need ẹ jẹ́ ká parí meeting a máa yanjú ẹ̀ ṣùgbọ́n mo wò pé tí Aláàfin bá make move yẹn tó ráwọn náà títí tí wọ́n fi ń sọ ní number 1 sí Ọọ̀ni so wọ́n tún wá gbé kinní yẹn wá sí meeting láti wá sọ wípé pé kò yẹ k'Aláàfin gbà fún wọn pé kó jẹ́ kí Ọọ̀ni ló máa wà lórí high table kódà gàgà mo ṣe ń gbọ́ allegedly náà ni o bí mo ṣe ń gbọ́ mi ò sí ńbẹ̀ o wọ́n ní wọ́n ti gbé Tinubu lọ sí court torí pé ó fi Ọọ̀ni ṣe number 1 ó fi Aláàfin sílẹ̀ àbọ̀tẹ́ àti ìmọ̀gbà tó máa bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ yẹn o bóyá ó sì máa wáyé. a ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn tó ń ti Aláàfin wọn títí débi pé kó lọ síbi tí Ọọ̀ni àti Sanwó-Olú wà àtọba Haúsá àtọba Ìgbò
àṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí àmọ́ tí bàbá dé lánàá yẹn kó má di pé instead kan gba ààfin Ọ̀yọ́ lọ kó má wàá gba kirikiri lọ bọ̀tà àṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bomi paná àárín yẹn. I think we can do better for him for bringing this to reality. Thank you so very much on behalf of all of us. Very executive seat. Mere looking at them and sitting in our midst is way enough for us. Thank you so very much. And also, our very own chairman of Progressive Governors Forum. I actually wonder that if you are not a governor, you will be a traditional ruler by now. Our drummer, who is very pro in terms of everything we do, want to use this opportunity again to thank you, His Excellency, Governor Hope Uzodinma. Thank you so very much for everything you do for us. ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti rí ṣó yẹ kí àgbàlagbà rè àgbàlagbà gidi èèyàn èèkàn ẹ̀pọ̀n nílùú àgbà rè nílùú a good example ẹni tó lè yẹ pé mo ti èèyàn tó pa mẹ́ńtọ̀ mi lélẹ́yìí ṣó yẹ ká bá ní wẹlé kò ní bàjẹ́ fún yín pátápátá ẹ̀yin tí ẹ̀ ń bá wa wọ̀n wọ́n fọ́nrán ẹ má bá a pín ẹ má bá a comment ẹ má bá a share kẹsì ẹ má bá a like ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.